ẹ jẹ́ kí n sáré switch off line tí wọ́n fi ń pè mí yẹn kó tó di wípé switch off line táwọn èèyàn pè mí sí ni torí mo ṣe parí program mi and ìyẹn náà tún hot gan àmì even gbé git online ó hot gidi gan. ẹ wo arábìnrin sí ẹ̀wọ̀n òkè kó tẹ̀ tó di wípé àtẹ̀síwájú mú kí gbogbo àwọn ẹbí bàbá wa Yẹmí Ògúnyẹmí pé kó aláfẹ́ra kò mo ṣe máa wá sọ̀rọ̀ nípa bàbá wọn ṣe nǹkan kan tó special nígbà tá a dìjọ́ ṣe Fẹ̀sọ̀lọ́gbà you know he was my producer on Fẹ̀sọ̀lọ́gbà on my TV show on NTA Ìbàdàn nígbà yẹn Bólú ti fẹ́ Ògúnyẹmí bóòní ǹlẹ́ o ti jọ́ ìwà nìyẹn o Ọlọ́run Olódùmarè àbá mi dúró tì í bàbá dàgbà so wà lè pìtì wọn then bọ́bọ́ ọmọ ní fújì tó wà níbi ẹgbẹ́ yìí tó kọ orin fújì tó fi ń ṣe wọn ní síbẹ̀tì fòfin wọn ní síbẹ̀tì tí kówó lọ yẹn mo fẹ́ rántí oru ṣé òun ni ṣá ni a máa ń produce ni a ń promote lórí kọ́rọ́sì nígbà yẹn along the line pẹ̀lú Shanko Rashidi tí alájà ní pé alájì gbẹ̀gẹ̀ làwọn máa ní pé kí àwọn méjèèjì kan máa ṣe competition orin ní orí kọ́rọ́sì tó bá jẹ́ òun ni mo ti gbàgbé orúkọ Muslim báyìí tó bá jẹ́ òun ni because ó jọ́jú mo ti ń wá tipẹ́tipẹ́ it is the time kí àwọn onífújì kan bá mi promote ó ń kọrin gan ni o tẹ́ bá fún ní ẹni tọ́pìkì báyìí ó ń kọ lọ ni tó bá jẹ́ òun ni. Now let us come back to our marital issue where we're using this our eleha as the case study tonight. Ọ̀rọ̀ ta sọ ní àná yẹn pọ̀ gan ṣùgbọ́n ẹ jẹ́ ká lo ọ̀rọ̀ woman yìí wọ́n sọ wípé kí ló dé tí àwọn waste life wa away kí ló dé tó jẹ́ wípé a máa ń rí ogun báyìí a máa ń rí iná báyìí a dẹ̀ máa kórí ara wa bọ̀ kí n tó tẹ̀síwájú kó o máa befriend ènìyàn tó ń jowú you are befriending a partner that is highly jealous and you going to marriage with her or him you are sitting on the gunpowder power, chair, table, because it will explode very, very soon. Yes, bóyá máa pa ẹ́ ni o, bóyá ẹjọ́ máa para yín ni o, bóyá tó bá gbọ́ ipò ń bí friend èèyàn kan àbọ̀kàn báyọ̀ kan sọ̀rọ̀, bóyá máa kọ̀kọ̀ conclude wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Bóyá ogun ti pọ̀ ó wá rí pé bóyá o fẹ́yàwó kejì, especially obìnrin, ó kàn rí pé o fẹ́yàwó kejì, àbí ó ní ìyálé tó bá orogún lé tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ orogún yìí wọ́n ń dàgbà lọ bóyá kó máa pa àwọn ọmọ yẹn bóyá kó pa ìyálé mọ́ ẹ lọ́wọ́ bóyá kó pa ìwọ náà kó wá kó gbogbo ogun ẹ rí wípé irú àwọn obìnrin yẹn wọn kì í kọ́ sí àwọn obìnrin míì wọ́n á kó gbogbo ogun sọ́dọ̀ ni ìkà ni wọ́n ó dẹ̀ ti mọ̀ pé ìkà ni wọ́n èéfín ìwà ríru ló ń ru. arábìnrin ẹlẹ́yà yìí mo rí fídíò ẹ̀ kan ẹ jẹ́ kí n wò ná bóyá mo lè rí play lórí bluetooth yìí ẹ jẹ́ n wò ná. ẹ jẹ́ òwe àwọn tó bí ẹ̀ lórí ìfẹ́. ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. wọ́n ti gbogbo tí ó ti mú wọn wọ́n ti kàn àbá àti ìmúwọ́ wọ́n ṣe ìdàgbé tó ló kúrò wọ́n ti ń lò lè fún Nàìjíríà ẹ̀sà fún ọjọ́ orúkọ lápẹtẹ. àbá lórí ìyàwó wọn báyìí o àbá yìí o àwọn lórí ìyàwó wọn báyìí ẹ wò wúmà yẹn ní tí ó bá wọ́n ṣẹ̀ ìjáde wọ́n ti gbogbo tí ó ti mú wọn wọ́n ti kàn àbá àti ìmúwọ́ wọ́n ṣe ìdàgbé tó tó kúrò wọ́n ti ní ilé ìgbésẹ̀ fún ọmọ Nàìjíríà ẹ̀sà fún ọjọ́ orúkọ lápẹtẹ ẹgbẹ́ mọ́tẹ́ tẹ́lẹ̀ náà ti kú o ẹ wà wá lọ́wọ́ o àbá yìí o àbá mi lè rà láàbò àbá gbogbo tí ọlọ́run ti pàdé o tí ó ta o ẹ̀sà fún wa o ẹjọ́ o gbogbo ọmọ Nàìjíríà ìyá ọmọ wọn bí bẹ́ẹ̀ wọ̀ láta tó wọ́n kú òun lẹ́yìn ọmọ wọn fẹ́ lò wọ́n papọ̀ lẹ́yìn tó bí wọn tó bí wọn pàdé sí nítorí gbọ́ pé ọmọ rẹ̀ tó báwọn máa fi ti jẹ $800 làbá mọ̀ bí ìyàwó wọn báyìí o. ó yá ẹ jẹ́ ká continue ẹ má bínú mo ṣe sí do not disturb mode ní kò jẹ́ kó sọ̀rọ̀ síta ẹ má bínú. now nínú àwọn ọ̀rọ̀ tẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́hàá yìí ẹ jọ̀ọ́ ta ló jẹ̀bi
People are shouting now. Àfáà ti ìyàwó ẹgbà wá o, ẹ̀yin ọmọ Nàìjíríà o, this and that o. Gbogbo èèyàn wọ́n pariwo, what of tí kò bá sí opportunity láti pariwo wípé ẹgbà wá, what of tó bá ti kú. Ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ because lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n sọ̀rọ̀ marriage sí ìyẹn pẹ́lẹ́ta àwọn èèyàn wá bọ́ sí comment section obìnrin dáadáa ni wọ́n tẹ̀ jàre if it is another woman ẹ̀ for them part for them ṣe kíní kan abẹ́ẹ̀gì má fi íńtánẹ́ẹ̀tì ṣe láìfẹ́ o eléyìí tó bá ti rí wípé nínú eléyìí àwọn kọ́mẹ́ǹtì torí àwọn kọ́mẹ́ǹtì kan wà tó yẹ pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìkan náà máa face bí another one bá ti ṣẹlẹ̀ lọ́la the same thing wọ́n á tún lọ síbẹ̀ náà wọ́n á tún divert síbẹ̀. So ibi tó ti máa kọ́gbọ́n ní íńtánẹ́ẹ̀tì kò pọ̀ o I'm telling you o ó rí àwọn tó ń sọ òótọ́ ọ̀rọ̀ tó ń gbàwọn èèyàn sí direct kìíní ó rí ìdájọ́ ló pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì o ò lè fi gbé ayé ẹ̀ dúró. Now wàhálà wà o friend Toyib ẹ máa gbọ́ wọ́n sọ̀rọ̀ nípa arábìnrin wọn ní pé ọkọ rẹ̀ sọ wípé ó fẹ́ bá ní àjọṣepọ̀ ó wá sọ pé gbogbo ara ló ń rò ó àwọn tí wọ́n jẹun ó máa ṣe wàhálà lọ tí ẹ bá mọ wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́yà ń ṣe mo ti ẹ̀dẹ̀ fẹ́ add ẹlẹ́yà kan ẹ jẹ́ kí n wò bóyá mo lè ra add ìbò ni mo wá fẹ́ gbé ẹlẹ́yà yẹn sí báyìí o ìbò ni mo fẹ́ gbé ẹlẹ́yà yẹn sí báyìí kó máa lè wọlé mo bọ̀ ẹ jọ nínú àṣà Islam ẹlẹ́yà kì í ṣe wàhálà yà mo ti gbé wọlé ẹ jẹ́ kí n apply ẹ̀ nínú àṣà Islam ẹlẹ́yà kì í ṣe wàhálà bẹ́ẹ̀ ni ẹlẹ́yà nǹkan tí wọ́n ń pè ní ẹ̀há ó ní wípé wọ́n ti máa mú ẹni tó jẹ́ obìnrin yẹn tí wọ́n há yẹn wọ́n máa fi sí ibì kan wọ́n á máa tọ́jú ẹ̀ nítorí pé immediately tí wọ́n há ẹlẹ́yà tán ọkọ rẹ̀ ò lè rí mọ́ gbogbo ọkùnrin nínú ìdílé wọn ò lè rí mọ́ even bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bó ṣe wà nínú àṣà Islam nìyẹn tó bá ti jẹ́ wípé àṣà Islam la fẹ́ tẹ̀lé ẹlẹ́yà ló ń ṣàfihàn ní ọjà yìí ẹlẹ́yà tẹ́ máa hán ní bíbá yìí tó máa ru gítà ẹlẹ́yà tó máa kún ọmọ tá máa gbòyọ̀bọ̀ kì í ṣe ẹ̀há that is punishment. And do you know what? I don't know mi ò mọ̀ àtàwọn mùsùlùmí fẹ́ kọ́ sí eléyìí bó tó tọ́ ni ohun tí wọ́n ń pè ní ẹ̀há gangan punishment ni kò kì í ṣe ẹ̀sìn eléyìí tẹ́ wá sọ di ẹ̀sìn tó yẹ wípé obìnrin á fẹ́ ṣe márèjì tó bá ti dọjọ́ márèjì rẹ̀ máa gbé jẹ̀lẹ̀ bábà jáde ọjọ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ní sunkún ó fi ìbànújẹ́ bẹ̀rẹ̀ nínú ilé ọkọ ẹ̀há tẹ́ gbére lórí kò accept ẹ̀ kò láìkí ẹ̀ inú ìbànújẹ́ ló wà inú tí ní dẹ̀ ń dùn àdìkọ́ tó ń pè ní marriage mutual understanding mutual agreement that anything we want to do in marriage has to be an agreement between a couple kò kí ń ṣe nǹkan tí ìwọ nìkan máa ṣe tó máa impose ẹ̀ but àṣà wa àṣà ilẹ̀ Yorùbá kùránìkà àṣà bàbílíkà àṣà gbogbo ẹ̀ àṣà àwọn àṣà kan wà tó jẹ́ pé kò ń ṣe tilẹ̀ wa àwọn àṣà kan wà tó jẹ́ wípé ti ẹ̀sìn àṣà ẹ̀há ò kì í ṣàṣà ẹ̀sìn àwọn obìnrin tó ń ṣe àgbèrè ní ilẹ̀ Saudi nígbà yẹn ẹjọ́ títàn mi ò bá rí ìlú o ṣùgbọ́n mo wádìí kí n tó sọ àwọn ni wọ́n ń bò lójú àwọn tí wọ́n ń ṣìwàwò ni wọ́n ń bò lójú then aside that ní ìlú tiwọn sound wà ń bẹ̀ tó jẹ́ pé tí atẹ́gùn bá gbé sound báyìí ó lè kó sí wọn lójú ṣùgbọ́n a lot of things irú jẹ̀lú bàbá yẹn ó ní nǹkan tí wọ́n fi ń ṣe mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn torí pé kò ṣe ẹ̀sìn mi ò lè fẹ́ sọ̀rọ̀ jù mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ̀ kí má bàa ta sí àwọn ẹlẹ́sìn kejì lọ́nà tí kò tọ́ ẹ̀dẹ̀ mọ̀ wípé mo respect ẹ̀sìn gan so tí mo bá ṣe anything bẹ́ẹ̀ ẹ gbà bí ìgbà tó jẹ́ wípé mo wà ignorant of it bóyá research mi ò wá tó ìṣàdárí jìn ṣùgbọ́n ẹnikẹ́ni tí wọ́n bá ti há kò ṣe wàhálà mọ́ ibi tí oúnjẹ tí ọká bá máa jẹ ẹnu ọká ní bọ́ ní bá oúnjẹ tí èrè bá máa jẹ ẹnu èrè ní wá bá oúnjẹ tí ẹlẹ́hà bá máa jẹ nínú yàrá tó wà ló máa wá bá tí wọ́n bá ṣe aṣọ lójú ẹlẹ́hà máa ń fresh ni tí àwọn mùsùlùmí bá lè lo àwọn kírísítẹ́nì tó ń ṣe ẹ̀sìn bálabàlá ń sìn a máa sọ wípé ọ̀rọ̀ tán gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn mùsùlùmí ń ṣẹ̀ lórí ẹlẹ́hà tí wọ́n há òun ló ń lọ yẹn o tó bá jẹ́ wípé wọ́n fẹ́ tẹ̀lé òfin àlùkùránì
débi wípé ẹlẹ́hàá wá wà nínú ilé àáfàá wá há ẹlẹ́hàá kò wá sí nǹkan tó máa jẹ kò sí nǹkan tó máa mu ó dẹ̀ ṣì ń bá sùn. That is sexual abuse ni. But ìyẹn kọ́ là ń lọ, àáfàá yẹn kọ́ là ń bú. Ẹni tó bá mú ewúro so mọ́lẹ̀ ni ó máa fún un ní pákí o. Ẹ ṣé o friend Azeez Babatunde, I'm happy that you are a Muslim. Ẹ kọ́bẹ̀ èèyàn ní ojú, ẹ ti bò ó lójú, ẹ bọ ọdẹ ọgbà aṣọ bò lọ́wọ́. Aṣọ yẹn fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí tó bá fẹ́ ta oúnjẹ kò lè fọbọ́ kò lè ṣe anything. Ẹ ti fi sí ipò ìrora torí ẹ fẹ́ kí ọkùnrin kankan kó rí. Ó wá ń jìyà, ẹ wá ní kò ní ṣe àgbèrè. Ní ọ́fíìsì bàbá kólúwa kó gbà fún wa nígbà tí Bọ́lá Gbénga tá a wà ní olówó rà, bàbá kólúwa kó gbà fún wa máa ń ta ọtí ní iwájú ọ́fíìsì wọn báyìí. Torí Jídé Babs wọ́n ṣe àmì ẹlẹ́hàá nígbà yẹn wọ́n ní dandandandan kọ́ lọ change the topic, but it is the truth. A kò máa ń gbé ẹ̀sìn lórí tá a fi máa ń gbójú kúrò níbi nǹkan tó right ni. Iwájú báyìí lọ́dọ̀ bàbá kólúwa kó gbà fún wa, àwa máa wà nílé wa máa ṣeré pa nígbà yẹn wọ́n ti remarry, so everything lọ bó ṣe yẹ kó lọ, a máa ṣeré pa, a máa ṣe gbogbo àti bàbá kólúwa kó gbà fún wa Tóyìn everybody. Ẹlẹ́hàá yẹn máa wá, á gba ibi ẹ̀gbẹ́ níbi ẹ̀gbẹ́ báyìí, á wọlé, á lọ bá dáǹtì láti young chap tó ń gbé last room níbi tí bàbá kólúwa kó gbà fún wa tó ń gba ṣọ́ọ̀ṣì sí nígbà yẹn. Ó ń lọ ṣe chantiri sí ni o. Abo ẹ̀há ẹ̀ ní bàbá dẹ̀ ṣe tán hours later ó tún máa gbé ẹ̀há ẹ̀ sórí ó tún máa jáde ó ti gba abẹ́rẹ́ ó ń jáde lọ nìyẹn. Why? Nígbà tí wọ́n ha tí ò sí nǹkan tó máa jẹ, nígbà tí wọ́n ha tí wọ́n tún fi sẹ́ẹ̀sì dún, ẹlòmíì máa tún wá ẹlẹ́hàá tá ló ṣe òun kò ní bá sùn, ó dẹ̀ mọ̀ wípé ó ti mú so. Ẹlẹ́hàá tá à ń sọ̀rọ̀ nípa èyí ó complain fún ọkọ ẹ̀ pé ara ń ro òun. It is just a pity wípé àwọn ọkùnrin wọ́n ti sọ ìgbéyàwó di ẹ̀wọ̀n fún obìnrin. Tọ́kọ bá sọ fẹ́ wípé òun fẹ́ bẹ́ẹ̀ sùn, ó gbọ́dọ̀ kọ̀ how? Ó gbọ́dọ̀ kọ̀ how? Ó gbọ́dọ̀ kọ̀ how? Ṣùgbọ́n tó bá jẹ́ wípé obìnrin sọ fún ọkùnrin wípé òun ní ìdí ìbálòpọ̀ tí ara ọkùnrin yẹn ò bá gbé kankan kò ní àṣẹ lórí ọkọ ẹ̀. Bíbélì sọ wípé ọkọ kò ní àṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe aya rẹ̀, aya kò ní àṣẹ lórí ọkọ rẹ̀ bí kò ṣe aya kò ní àṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ rẹ̀. Ìyẹn ní pé ẹ gbọ́dọ̀ máa jọ nǹkan mọ́ra wọn bí ìgbà tẹ́ lọ èlùbọ́ iṣu àti síláfún tàbí àti tọ̀gẹ̀dẹ̀ gan papọ̀, ó gbọ́dọ̀ barapọ̀ mọ́ra wọn ni àmàlà wa máa jẹ́ ẹyọ kan. So ara ò gbọ́dọ̀ ró obìnrin ò gbọ́dọ̀ fún wípé ọkọ mi títì èmi náà fẹ́ fi ìbálòpọ̀ mo kàn tiẹ̀ fẹ́ bínú ráńpẹ́ kókò tiẹ̀ bẹ̀mí kí n tó gbà àjẹ́ máa dùn o. Tóbìnrin bá sọ pé no tó bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó rọ́rọ́rọ́rọ́ ìgbà tó bá máa ṣe ó máa dùn. Ṣùgbọ́n níbí báyìí bóyá sọ wípé òun ò ṣe jàre ó reject nínú reject lọ́la, the next thing tọkùnrin máa ṣe ni pé wọ́n lọ wá obìnrin yìí. That is madness. Ẹ̀ṣẹ̀ ńlá tó máa rán ẹlòmíì lọ sọ́run àpáàdì. Ó wá ní ara ń ro òun, ó tún wá ń béèrè pé àwọn ò tí ì jẹun látàárọ̀ àtàwọn ọmọ kí làwọn máa jẹ. Ẹ mọ̀ pé mo sọ bóyá hate ìyàwó ẹni o, bóyá ìyàwó ṣe dáadáa ni, bóyá ẹ̀kọ́ ni, bóyá àbádọ́nẹ̀ sí nílé ni, bóyá ẹ lọ fẹ́ ìyàwó mi ni, gbogbo bùkátà ọmọ wọn máa dà sí ìyàwó láyà ni. Ẹ̀ṣẹ̀ pọ̀ gan nínú márèjì tẹ́ ń kọ́bà o nítorí wípé ọkọ ló lórí aya. Ó wá lọ sí ibi aṣọ ọkọ rẹ̀, ṣe mọ̀ pé àwọn ọkọ wa máa kówó sínú àpò, àwọn ọkọ wa máa kówó sínú ṣòkòtò. Thank you my friend Toyin Babayomi. Thank you for learning here. Thank you. Yeah, ó wá lọ kó 800 naira. 800 naira. Ọkọ tó sìn tó mọ̀ pé ìyàwó òun kódà kí ìyàwó yẹn má tí ì bímọ tí ò tí ì jẹun tí 800 naira wà nínú àpò ẹ̀ kò yẹ kó kó pamọ́. Ohun tí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó ní àlùbáríkà ni wípé obìnrin tẹ́ fẹ́ sínú ilé ó ń sun ẹkún lójoojúmọ́. Èyí tó jẹ́ obìnrin dáadáa nínú wọn táwọn kọ́kọ́ gbẹ̀kọ́ bí mo sọ lánàá wípé àwọn obìnrin tó gba ẹ̀kọ́ ìyá máa ń jẹ ó tún fi omi di ojú gbàdúrà fún yín. Àdúrà yẹn ò ní gbà kì í gbà wá láì kì í gbà Ọlọ́run kì í gbà. If I'm bittered
tí mo mọ̀ pé mo really wà bitter bóyá ọkọ mi ṣe nǹkan tó dùn mí, that time I don't pray for him. I will never pray for him in that condition because èpè ni. But when I'm happy, when I'm in the mood to pray, mo fẹ́ pray lẹ́yìn everybody tó wà ní prayer altar mi, ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí Facebook bíbá tó wà ní prayer altar mi, that you don't know. Then inú mi dùn, then I can now pray for my partner. But when I'm bittered, nígbà tó ṣẹ̀ mí, nígbà tí mo ṣe mi lójú, I will never pray for him. Don't pray for your husband in that condition. Tó bá ti mọ̀ wípé o ò fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí. Don't. Ó wá lọ mú 800 naira tí òun àtàwọn ọmọ kan lè jẹun. Tó bá yẹ kó ti ṣe oúnjẹ sílẹ̀ káfá yẹn tó dé, afá yẹn á jẹun o. Ó wá nù bàjẹ́ 800 naira. Kò pé 1000 naira. 800 naira. Kò tí ì tó 8 kọ́bọ̀. Kò tí ì tó 8 kọ́bọ̀ ìgbà táwa ń gba 3 kọ́bọ̀ lọ sí school. Kó tó bá wa increase ẹ̀ sí 60. Kó tó di pa àgbà 10 kọ́bọ̀. Káyé tó bàjẹ́ ká tó máa gba ọ̀kan àbọ̀. Sílẹ̀ méjì ni mo gbà títí mo fi jáde secondary school. Yeah, that was in 80s. Tó bá dẹ̀ ra oúnjẹ sínú fíjìrègbè báyìí ó máa kú ni. Ó wá na ìyàwó ẹ̀ bí kúbi yíyẹ nítorí 800 naira. Arábìnrin tẹ̀ ń wò yìí ní stroke rí. Ọwọ́ kan ò ṣiṣẹ́ mọ́. Àáfàá yẹn wá mú ọwọ́ yẹn ó wá ń kan. Ó tún kan. Ọwọ́ tí kò ṣiṣẹ́ mọ́ ó tún kan. Tó bá jẹ́ obìnrin kan ló ṣerú ẹ̀ fún ọkùnrin, íńtánẹ̀tì àgbìmọ̀ ni. Ìdájọ́ àpọ̀ lọ rẹpẹtẹ. I will still remember one man today. He doesn't understand Yoruba, so maybe let me say this one in English. Maybe if he comes across this show, or it is called and he comes across it, he will not understand what I'm saying. He was talking that day, it's like he bought a phone, their iPhone of like 250,000 or 150,000, 1 year phone for the wife, and he now said, my husband has been taking, my wife alone has been taking care of the home front, of all the domestic duty, and she has been good to me, she has been encouraging me, she's even the one that is feeding us, giving me to dinner, and I have been bullying her. I have been very hard on her, but she never raised eye on me or whatever, raised voice at me or this and that. He just complained as if the woman was not retaliating to all his brutality. All his brutality. People now started commenting. You are a nice woman. You are a good woman. You are a this and that. If it is another woman, he will have done this. She will have done that. She will have done this. I now commented. I said, what if she has died during the time of brutalizing her? Brutalizing her physically and emotionally. And I said, what kind of yeye phone? Can yeye phone die alive? And come and see this woman. She looked old, tattered, depressed, unhappy, everything, all those stress was very vivid on her. What comment? So yẹ kí gbogbo yẹn kọ́ bọ̀ bàjẹ́ ọkọ yẹn kó mọ̀ pé nǹkan tó ń ṣe dá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pèsè, wọ́n tún bú àwọn obìnrin míì tó yẹ kí wọ́n máa reject irú ẹ̀. Kí gbogbo èèyàn máa kú bí Osinachi, kọ́ dẹ̀ máa pa àwọn ọkọ wọn. 800 naira, ọkọ náà bí kúkú bí yíyẹ, ó tún kan ọwọ́ tí kò ṣiṣẹ́ mọ́. Ẹ wá máa gbọ́ o. Wọ́n ní ìyá ọkọ náà tún kó ẹrù obìnrin yẹn síta. Ìyá ọkọ náà tún kó ẹrù obìnrin yẹn síta. We not use any hard word on the woman on the ìyá ọkọ because àfa láwọn àbúrò, àfa láwọn ẹ̀gbọ́n, tó bá dẹ̀ ti picture ìyàwó wọn. I want to know weekly anytime about women, so I don't want to insult anybody, but I'm just using a case to advise us so that our Yokuma caution. Lẹ́yìn ìyá ọkọ, ọmọ yín fi ìyà jẹ àwọn ìyàwó yín ẹ̀dẹ̀ tó support wọn. Ẹ fẹ́ràn àwọn ọmọ yín. Ẹ fẹ́ràn àwọn ọmọ yín. Ask anybody nínú ẹbí Adébóyè. Tó o bá ti lè na ìyàwó ẹ, àní fẹ́ mọ nǹkan tó ṣe fún ẹ mọ́. Èmi ò sọ pé obìnrin tó burú wà o, mi sọ pé wà wá obìnrin dá o, mi sọ pé gbogbo nǹkan lóbìnrin fi lè dá o. Ṣùgbọ́n tó o bá ti lè na ìyàwó ẹ, wàláì tí ọmọ mi bá na ìyàwó ẹ, má sọ fún pé mo ti kọ́ lọ́mọ. Ìyàwó ẹ ni ó padà wá bẹ̀ mí.
ìyàwó ẹ̀ ló máa padà wá bẹ̀ ni torí wípé when your son is beating his wife and you are supporting her, hello, you want to lose that your son, you don't know, love ọmọ yín, tẹ́ bá love ọmọ yín, ẹ máa wá ìfẹ́ láàrin, ẹ̀yin á kọ́kọ́ love ìyàwó ọmọ yín, ẹ wá ìfẹ́ láàrin ọmọ yín àti ìyàwó ẹ̀, ẹ wá ìfẹ́ láàrin ọmọ yín àti ìyàwó ẹ̀, ẹ̀yin jẹ́ ọ̀tá ìyàwó ọmọ yín because ìdùnnú tẹ́ fún ìyàwó ọmọ yín yẹn ló máa lọ lò lọ́dọ̀ ọmọ yín. In fact, àwọn ìyàwó tó jẹ́ ọmọ nínú family wa, when they are wrong, I don't even condemn them in the presence of their husband. Torí mo mọ̀ pé irú ọkùnrin máa ń pọ̀. Màá wọ̀ ọ̀nà ọkọ, màá ṣe gbá, màá sọ pé méjì, màá wá bọ́kọ sọ̀rọ̀ lọ́tọ̀. Má jẹ́ kọ́ ọmọ èyí change o. Tí obìnrin bá change tí wọ́n máa ń hard o. Bóyá kò gba sex fọkọ ẹ̀ ni, màá wá báyẹn kíní kan, oṣù kíní kan, kí ni ìwọ náà ṣe fún un? Bẹ́ẹ̀ kò tú, màá wá báyàwó sọ̀rọ̀ lábẹ́lẹ̀. Bó o bá lọ ṣe mistake tó lé ọkọ ẹ síta, tó bá lóyún a máa gbà ó. Ṣẹ́rí ìyẹn, wọ́n máa sọ pé ẹyin ṣe yẹ kẹ́ sọ bẹ́ẹ̀. Torí mo rí àwọn kan tó ń bú wa nígbà kan pé wẹ́ẹ̀nì woman is kíní kan. Bí ọkùnrin bá bí ìyàwó bá lé ọmọ ọkọ síta, tó bá lóyún fámílì ọkọ máa gbà á. Wọ́n lè kọ́kọ́ reject ẹ̀. Tó bá ti ń dàgbà tó rí pọ́mọ ìjọ wa wọn máa gbà bẹ́ẹ̀ bá gbà tọ́mọ yẹn bá dàgbà tó bá jẹ́ ọmọ tó dàgbà nínú ẹbí yẹn dáràn. N tó bá ti lè ṣe ọmọ yín tó bá ti lè tàṣe àjẹrò tó bá tóbìnrin yìí náà bá fi mọ̀ wípé obìnrin tó fún yín níta yẹn obìnrin yẹn kọ́ ló kò fògùn fẹ́ o tó bá dẹ̀ délé tó fògùn fẹ́ níṣẹ́ mọ̀ pé ọmọ yín ló lọ tàṣe àjẹrò tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ tó bá bí ti yín ni. Ṣùgbọ́n tóbìnrin yẹn bá ya olórí burúkú tó sọ pé ọmọ tóun bí òkú ṣe ti yẹn kàn máa wò ó ni kò sí nǹkan fẹ́ ṣe sí. That is how to settle dispute between your children that are the couple àti ọkọ àti ìyàwó tí yín ni. Ìyá ọmọ wa ó ń kẹ́rù ìyàwó ọmọ ẹ̀ síta ní ọmọ bóyá wà ẹlẹ́yà ẹ̀yìn ìdá o. Ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú ẹlẹ́yà yìí wípé àmọ́ nǹkan tó ń ṣe ń bí. Ó mì pé gbogbo àwọn ará àdúgbò náà ti rí ìyà tó ń jẹ ẹlẹ́yà yẹn ń tà sọ lánàá nìyẹn o. Ó dẹ̀ sì dúró síbẹ̀. Mo wá sọ wípé èéfín ìwà rírú ló máa ń rù. Mo ní a máa jẹ́ wípé àwọn ìwà tí àwọn ọkọ wa tàbí àwọn ìyàwó wa lè rù nígbà tá à ń bí fẹ́ǹdì wọn. Kò sí ẹni tó máa sọ wípé ọkọ mi change, máa ń béèrè lọ́wọ́ wọn wípé ìwà yìí ó yá swear for me pé o ò rí reflection ìwà yìí wọ́n ni o máa rí. Kò sí ni o máa rí. O lè misinterpret o máa rí. Ẹgbẹ́ mi ò ṣàlébù ti tèmi. Àlébù ti tèmi ni wípé mo máa wà factual. In fact, máa mọ̀ wípé òótọ́ tí mo fẹ́ sọ fún ẹ yìí máa kó bá mi. I will stand on it. O lè torí ẹ̀ sọ pé òfin mi mọ́. Ṣùgbọ́n ó tẹ́ mi lọ́rùn kí n sọ òtítọ́ yẹn níbẹ̀ yẹn. Ju wípé kó di ọjọ́ iwájú kó òótọ́ yẹn wá dé kó wá dọ̀rùn sí mi lọ́rùn. I will say that truth. Tó bá sọ pé eléyìí tó sọ yẹn ìyẹn ò lè jẹ́ ká fẹ́ra wa. Màá ní omi ìpè tí mo bá tàn ẹ́ fẹ́ tó bá di lọ́jọ́ iwájú tí òótọ́ ìbá jáde àṣì máa kóra wa ó bẹ́tà. Mo rántí when someone was on me èmi àtẹ̀yìn ẹ̀gbọ́n tí a ti discuss ọ̀rọ̀ yẹn lẹ́yìn. He said kíní kan mo láìpẹ́ lọ́jọ́ and I know he loves me. Then he was now impressing someone on me, somebody that tí èmi àti òun lójó pàdé láyé. Now said irọ́ bí n bá bí mo gbọ́dọ̀ wá síbi kó mọ mi o bí n bá ṣe kíní kan mo láìpẹ́. Èmi dẹ̀ ti rí àwọn ìwà kan nínú ayé yẹn for a very long time. Èmi ò lè bẹ́ni yẹn ṣe òun gbọ́dọ̀ lè bá ṣe ni wo má tẹ̀ ilẹ̀ ìjà bẹ̀rẹ̀ anything. And that was just because kíní ẹlẹ́ra kíní kan èmi àtẹ̀yìn ẹ̀gbọ́n àṣìmọ́ ṣùgbọ́n òótọ́ ti gbà yẹn nìyẹn. I can't say maybe because I love you, maybe because I like you at first sight and this. Màá wá ìdí òótọ́ tó máa bá yé mi jẹ́ lọ́jọ́ iwájú. Òbí mo ò sọ fọ́kọ sọ fún ìnáwó kó má fẹ́ kó láìpẹ́ ọmọ ẹ̀ kó láìpẹ́ ẹ gbogbo àwọn nonsense tá a máa hide yẹn. Now ẹ jẹ́ ká fi tìyà ọkọ sílẹ̀. Wọ́n wá ní wípé bẹ́ẹ̀ ni àáfàá yìí ṣe na ìyáálé rẹ̀ pa ẹlẹ́hàá yìí dẹ̀ mọ̀. Wọ́n ní bó ṣe nà ìyáálé ẹ̀ náà nìyẹn tó fi kú. Káti ẹ̀yìn ẹlẹ́yà ayé wà ignorant of face. Kó tó di pé ó fẹ́ because ọ̀pọ̀lọpọ̀ máa ń rọ̀ṣì náà. Àti gbígbéyàwó wọn wù ìkèrè tán lọ kí ọkọ ńlé tí wọn ọ̀dẹ̀ lọ mọ́. Ìwà ò lè fi gbogbo ara hàn ńbẹ̀ yẹn láàrin oṣù kan àrin oṣù méjì ìwà máa jáde.
ó yẹ kó step wá padà ní kó mọ̀ kú ìyà. Wọ́n wá ní wípé bẹ́ẹ̀ ló ṣe nínú ìyálé ẹ̀ títí ìyálé ẹ̀ fi kú. Bí ìyálé ẹ̀ ṣe kú rẹ̀ ló yẹ kó kẹ́rù jáde. Ṣẹ́ni tó ń jìyà títí dọ̀la. Ó dẹ̀ sì wà ń bẹ̀ báyìí o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ̀ngbọ̀n o. Justice ó dìgbà tó bá di justice for ẹlẹ́hà kó tó padà ń bẹ̀. Àbọ̀ mi rè. So ẹ̀kọ́ tá a rí kọ́ kò ju wípé someone was talking to me kí n bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ wọ́n sọ gbogbo wa ìsílẹ̀. How old is he? Wọ́n ní 45 years. Kò lè change. A fool at 40 is a fool forever. Kò ń ṣọ̀rọ̀ owó ni wọ́n ń sọ. You cannot be someone that gets angry or stubborn at 40. Kọ́ wá sọ pé 40 yẹn máa change yẹ. You cannot marry an elderly man at 50, at 45, at 50. Kó wá sọ pé àwọn ìwà kan tó bá lọ́wọ́ ẹ̀ ń fẹ́ gbà. So if you are a fool to fall into that dungeon bó ṣe máa kú síbẹ̀ nìyẹn. I'm telling you, tó bá ti pàdé èèyàn tó jó ní mọ̀nàfíkì tí ò kì í ṣọmọdé, ó máa ṣòro láti change o. Bó lọ sẹ́wọ̀n tó dé yóò tún ṣe. That is why you find some criminals after they have been jailed and time, and maybe they finish serving their jail time, and or they have amnesty. Ẹ máa rí pé wọ́n ṣì ń padà lọ. So that's what I'm saying. Kò ń ṣọ̀rọ̀ owó. You can start a good business at 65, and before you are 70, your life changes. You can start a business at 50. O lè tún máa jókòó kó dormant kó má rówó business. Tó bá rí owó business at the age of 50, tó bá tẹra mọ́ iṣẹ́ yẹn, ká tó rí 3, 4, 5 years. Tó bá ti wá lọ jẹ́ iṣẹ́ tó mú wọlé gidi ni ká tó rí 1 year wá ra mọ́tò wá kọ́lé náà. So it is not that fool ni wọ́n sọ. Ẹ̀yin tẹ̀ ṣe bí friend ọ̀rọ̀ lọ́wọ́. Tó o bá ti rí àwọn ìwà tí o lè bá gbé, ó ní èèyàn kan tó náà wà compatible pẹ̀lú ẹni tó ń jowú gan-an. Ó máa pàdé ẹni tó jẹ́ wípé ibi tó bá fi sí ibẹ̀ náà ní í ṣe ni sí, kò ń jáde, ìsàlẹ̀ gan ni ṣọ́ọ̀bù ẹ̀ wà, kò ráyè ẹ̀ kì í múra. Ọkùnrin ló ń pè é, bọ́kùnrin bá pè ní ìsìn yóò sọ fọ́kọ rẹ̀ yìí, bọ́kùnrin bá pè ní ìsìn yóò sọ fún méjì ní fẹ́ rí pé mo ti máa rì. Bẹ́ẹ̀ ó ní títí ẹ̀ kódà ní àwọn ọkùnrin tó jẹ́ wípé láyé wọn lẹ́yìn ìyàwó wọn kì í rìn àríwá wá ti wà ní látàárọ̀ dálẹ́, wọn ò ní fàájì kọ̀ọ̀kan tó ń ṣe. Ẹni tó níwà burúkú náà ní ẹnìkan tó wà compatible pẹ̀lú tí wọ́n dìjọ́ máa ní owó ara wọn. Mo fẹ́ ṣe example kan, kò kí n ṣe nítorí wípé ẹni yẹn ní ìwà burúkú o. It is someone that I love so much. Nígbà tí à ń sọ̀rọ̀ tó yẹn Abraham nígbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹnu kan ọlọ́mọ tó fẹ́ bá wà ìràwọ̀ rẹ̀ jẹ́ nítorí ìjì ayé tó ń gbá gbogbo èèyàn. Ìjì ayé tó ń gbá gbogbo èèyàn tó bá ń gbẹ́yàn ọ̀kan, you don't know what that person is going through and you don't have any audacity to judge that person. Ṣé nígbà tó pàdé Ajéwọlé, ṣé ẹ fẹ́ sọ fún mi wípé àwọn nǹkan tí àwọn èèyàn kan rí ní ara Tóyìn kan fi sọ wípé àwọn ò ṣe mọ́, ẹ fẹ́ sọ fún mi pé ó kúrò nínú ayé Tóyìn? She commented, she said gbogbo nǹkan tí mo bá ṣe ló tẹ́ lọ́rùn. Ìyẹn ò ráyè kò tiẹ̀ ṣọ́yàn kò tiẹ̀ wòyàn, kò mọ̀ bóyá òun ṣeré pa, kò mọ̀ bóyá òun pariwo, kò mọ̀ bóyá òun ṣe anything. Ó rọra gbà bó ṣe rí, ó dẹ̀ wà òkè pẹ̀lú ẹ̀. Ohun tí mo tẹ́ láti sọ fún yín ni pé one man's meat is another man's poison, and one man's poison is another man's meat. Ẹni tí o wò wípé ìwà títí ẹni ò lè bá títí ẹ mú, definitely bàbá rẹ̀ ò kì í bínú, bàbá rẹ̀ ò kì í impose nonsense sí orí èèyàn, bàbá rẹ̀ ò kì í sọ wípé come and live my life. He believes in live, I live and let's live. He believes in this is who you are, be yourself and let me be myself, and if I have to correct you, I will correct you in love. Ẹ má wàá sọ fún mi pé Tóyìn Abraham ò tí ì change ọ̀kan nínú ayé Ajéyẹmí, or Ajéyẹmí ò tí ì change ọ̀kan nínú ayé Tóyìn, but they are not frivolous to each other. Àwọn náà lè ní up and down tí wọ́n nínú marriage wọn, oníkálùkù nìyẹn, but nǹkan tí mò ń try láti sọ fún mi wípé
ẹni tó fẹ́ fi sílẹ̀ yẹn lẹ́ni tó máa pàdé tó máa wà compatible pẹ̀lú. Don't manage relationship. Good night. Don't manage relationship and go into marriage and go and face death warrants. Láì pààyàn. Friend,